major problem gangan tó ṣe ń fa problem nílẹ̀ yìí, major problem gangan tó ṣe ń fa ìfàsẹ́yìn fún ilẹ̀ yìí ni pé èmi àti yín a fẹ́ òótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́. Ṣé rí àwọn ẹni ọlọ́run kan wà tó jẹ́ ẹni ọlọ́run lóòótọ́, bọ̀ wọ́n mọ̀ pé tó bá ń bá yín sọ truth ẹ̀ ní wá church ẹ̀ ní wá mọ́ṣáláṣí mọ́. Òun ni wọ́n ṣe lè bá yín sọ torí wọ́n mọ̀ pé ẹnu dúdùn lẹ fẹ́. Irọ́ náà lẹ jẹ títí tẹ́ fi ń ra pure water ní 20 naira. Irọ́ lẹ jẹ títí tẹ́ fi ń ra gàrí ní 1000 plus. Irọ́ òun lẹ jẹ títí tẹ́ fi ń ra ráìsì àpò kan ní 30 something thousand naira. Ráìsì tó jẹ́ pé 3500 naira ní láyé bàbá dáadáa kọ́lọ́njì ó ṣọ̀run rí. Fúlàní lòun náà tàdé ń ṣàdúrà fún Yar'Adua. Ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ àbí? And you say you are educated, you know so, you know so. Remember, our Jesus fight for us. Tó bá tẹ́ pé pásítọ̀ gidi ni ẹ kó jẹ́ kó yẹ máa pé kó ṣí sẹ́ǹsì ẹ̀. Olúwa tó jẹ́ ọlọ́run ọba tó dá gbogbo wa sílé ayé gan jà fún wa. Mọ̀ ìgbà tó rí pé àwa ènìyàn kan wà tí ẹ fẹ́ máa wùwà bí ẹranko lólúwa ṣe wò ó pé wẹ́ ẹ jẹ́ kí n máa wò yín níran. Ló ṣe fi ìkà sílẹ̀ láti fi ẹ̀jẹ̀ àwọn èèyàn máa ṣòfò. Torí pé kí ni ọlọ́run má ṣe wá ládọ́run mọ́tọ́. Ọlọ́run bá ń retí ọjọ́ ìgbẹ̀yìn ni, ọjọ́ ẹ̀san. Ọjọ́ tó máa fi ṣe oníkálukú tó ṣe ní ayé lé lọ́wọ́ pé lágbájá ó ń parọ́ fún àwọn èèyàn, ó ń kó àwọn èèyàn ṣìnà, ìjìyà ti ẹni gbàǹs. Ó máa wá yà mí lẹ́nu tí n bá rí babaláwo nínú AC tọ́lọ̀ ní kó máa gbatẹ́gùn, tí mo wá rí wòlíì tó wà nínú iná. Wọ́n máa kó blóòbù mi tó wà tí n bá ní chance àti ìnáwó máa fẹ́ nà pa. Àgà kó wá jẹ́ kéèyàn máa ní lọ́kì tó máa fi sàtífíkètì ẹ̀ lé lọ́wọ́ pé gbà ibi báyìí ní kí ọlọ́run o tọ́lọ́run bàbá fi ẹ́ sípò tí ó dá lọ́rùn tó wáyé wá kówó jọ tó kọ́rọ̀ jọ tó yẹ pé kì í ṣiṣẹ́ tọ́lọ́run ẹnìyẹn nílé ayé tó wá base lórí ìyẹn nìkan. Ọ̀nà tí ọlọ́run sọ pé kò fi àwọn èèyàn mọ̀ tó wá ń ṣì wọ́n lọ́nà wá jẹ́ mo yóò yà mí ní bá yín pariwo. Ṣé rí pé atẹ́gùn kò fẹ́ mọ́ bó ṣe yẹ kó fẹ́? Ojoojúmọ́ dem la ń pray ní Nàìjíríà. Mi ìfẹ́ ẹ bá ti jẹ́ sọ̀rọ̀ Oòduà nation. Ẹ mọ iye ilé ìjọsìn ilé tẹ́ pè nílé ọlọ́run tó wà ní Nàìjíríà yìí wọ́n fẹ́ lé ní millions. Ilé tẹ́ kọrin gidi tẹ́ náwó ńlá sí ẹ̀yin lẹ lérò lẹ́yìn jù àbí? Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń pọ̀ yẹn ìwà ìbàjẹ́ dẹ̀ ń pọ̀ sí. Ẹ wá ń sọ pé mi ìmọ̀ nǹkan tí mò ń sọ àbí? Àjẹtẹ́yàn bá tiẹ̀ lọ́pọ̀ ló yẹ kó lórí ara ẹ̀ náà pé no ẹ jẹ́ kí n pààrọ̀ Saheed tì, ẹ jẹ́ kí mi náà fojú ṣùnùkùn wò bó ṣe ń lọ nílé ayé ìgànṣó nọ́mà náà lóòótọ́. Mo wá láti jẹ́ ìyìn rere fún yín, èmi ò ṣe pásítọ̀ tó bá fọkàn bá kó blóòbù ẹ ọmọ ta ńlá lè ní ọmọ ta gidi ọmọ ta tèmi I will say the truth. Mo kàn fi brain àwọn ọ̀dẹ̀ kan ṣeré ni wọ́n bá touch brain yín ni ẹ mọ̀ because ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ orí òótọ́ ọ̀rọ̀ yẹn dẹ̀ ni mo fẹ́ based on. I don't care my views. If it is 2 views ni mo rí alihamdulilayi ma dúpẹ́ fọlọ́run. Ẹ̀yin tẹ̀lé gbé òótọ́ ọ̀rọ̀ ẹ ti ya wèrè torí pé àwọn ọ̀gá yín àwọn náà fìdí yín ìbẹ̀lẹ̀ tí ń ra mọ́tò ìbẹ̀lẹ̀ tí ń ra ayé ẹ̀ wá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ rántí pé olórin ni mí tí n bá kí àwọn olówó àwọn ọlọ́lá èmi náà máa gba bẹ̀ta so ẹ̀rọ pé orí mi ò pé àbí èmi náà nídìí owó. Àsìkò ti tó láti ká máa fi ra wa mọ̀nà à ń fi ra wa ṣìnà láti jọ ìyá yóò da olórí burúkú àwọn kan wọn tún dẹ̀yìn bẹ̀. Ẹ gbọ́ wíìlì fat ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ kúrò lórí social media tẹ́ ẹ bá ti fẹ́ gbé òótọ́ ọ̀rọ̀ torí máa blog iṣẹ́ mi máa blog ẹ̀sẹ̀ anywhere. You must hear the truth and you must hear the fact. Ẹ̀yin obìnrin ẹ̀yin mọ́mí wa ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mí wa especially kò ní bàjẹ́ fún yín ní sórí burúkú ẹ lọ gbàgbọ́ nínú ọlọ́run ẹ fọ̀rọ̀ àwọn òjíṣẹ́ tán pé àwọn olójíṣẹ́ ọlọ́run lẹ ọlọ́run rán anybody sí yín. Ọlọ́run ti fìwé mímọ́ rán sí yín ẹ̀yin ẹ ṣíwé yẹn kẹ́ kà fúnra yín. Don't let anybody deceive you. Stop following deceivers ẹ̀ ń deceive ara yín ni. Tọ́ba sọ pé ó ní kò sọ ayá ẹ̀yin ọlọ́run lógo alihamudulilayi gbogbo ọ̀yàn ọ̀dẹ̀ ẹ ti rò pé ẹ ti kúrò lásàlásù ìṣòro ayé yín ti tán àbí ó ṣe continue ẹ lọ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ̀rọ pé tẹ́ bá ti kúrò ní crusade ìjọ wàhálà yín ilé ayé yín ti tán àbí ẹ̀ ń tọ́ra yín jẹ wàhálà tẹ́ ń fèsì àwa lámù àwa tá a wá mọ̀ àwa dìde sí yín pé àwọn ọmọ ìyá wa ń jìyà ìyà yìí pọ̀ àwọn Holy Ghost fire cannot end this yes-men tó wà ń lẹ̀ yìí àsàlátù ní máa fi ṣe kò end yes-men tó wà ń lẹ̀ yìí àwọn kan ló lọ́ fara gbọ́ta fún yín àbí ẹ̀yin náà ẹ̀rẹ̀ jáde ẹ̀ já torí pé ẹ̀ lè jáde ẹ̀ ní kankan ní bọ́dì ẹ̀ wá fẹ́ máa ṣe bí ìgbàgbọ́ pé lóòótọ́ ni òpùrọ́ ní àwọn tá a pè lórí ìjọ tá a bú wọn à ń ṣí wọn létí gan tún ni àwọn olóyè kó kọ́kọ́ jáde pé ẹ̀yin ọmọ yìí bí ìlú ìṣe rí ṣó dáa ó yá ìwọ reverend kìíní pastor kìíní ó yá ẹ wọṣọ kẹ wá lead wa because nǹkan tẹ́ ẹ lè jáde sọ̀rọ̀ Yorùbá nation káwọn èèyàn bú yín ní international láyé because you are doing the right thing ẹni tó bá jáde sọ̀rọ̀ Yorùbá nation yìí tó bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá you are doing the right thing because many things already spoiled tá à ń pè ní Nigeria is a scam but torí pé ẹ̀yin ti rí way tí ẹ bá ti ṣetán o now àwọn pásítọ̀ tá à ń bú tá à ń dárúkọ yẹn wọ́n ti fi àwọn ọmọ wọn síbi tó yẹ pé ibi ò ti nípa wọn ìwọ́n ti ilẹ̀ ṣọ́ọ̀ṣì náà ní kó máa gbá ilẹ̀ mọ́ṣáláṣí ò tiẹ̀ ní sálárì tó ń sọ fún yàn mí rí mọ́ṣáláṣí tó ń sọ sálárì fún yàn
mo weakness mo yẹ láṣẹ dáadáa mo lọ méjèèjì mo ti báyọ̀ ṣe bíi kinní rí àwọn tó ń ṣe bíi ọlọ́ta odi àbí afọ́jú tó máa sanwó fún tó máa sọ pé ṣíra bàbá tó máa fọwọ́ tì báyìí tó máa ṣubú acting ní gbogbo ẹ̀ àwa jáde ju àwọn kan lọ acting ní gbogbo ọ̀gbẹ́ni tó bá ṣúọ̀ fún ẹ máa bọ̀ lọ́jà bẹ́gà tó bá ṣúọ̀ máa bọ̀ ní Kétu kó wá lọ bá àwọn arọ kó wá ṣe olùṣíra bàbá yẹn ní public kò yẹ kí n rí ẹ ó dà pò fọ ẹyẹ ọmọ gbòòrò ẹyẹ ẹ̀gbọ́n mi ẹgẹ máa jayé ọlọ́wọ́ wọ́n ti ya wèrè ẹni mo máa bá fi sọ truth fún yẹn tí ìmọ̀ kankan ẹ fẹ́ kájọ máa parọ́ okay yes today I went to so and now do miracle for so daddy you are liar you are a liar gbogbo apápátá tá à ń lo command tone àfọ̀ṣẹ́ là ń lò olúgbòhùn gbì gbàgbé àwọ̀rò ńlá oníkálukú dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹni tá a ṣe rí ẹ bá bò ní kó dúpẹ́ torí àwọn kan wà tán ṣe tán jẹ̀kan rí ṣe àwọn kan dẹ̀ wà tán dẹ̀ wọ́n sọ sí ìdàlẹ́ alhamdulillah wọ́n máa ṣọpẹ́ tiwọn náà ni ìwọ tó bá ń dán fún nínú ayé gbàgbé kò easy o àjọ mọ̀ pé kò easy náà ni aṣọ wáìnì mi ni a sọ pé pastor àwọn pastor ìṣẹ̀mí mímọ́ kọ́ ẹ̀mí dẹ́tì ni àwa ẹlẹ́yà dúdú sọ́mọ̀ fún wa dúdú ìwà wọn wa dúdú ẹ pàdé wọn physical ìmọ̀ fún àwọn people wicked they selfishness ló ń jẹ́ kí àwọn olórí ìjọ lọ kọ́ university káwọn tálákà má lè lọ bẹ́ẹ̀ ó yá ṣẹ́fẹ́ máa gbọ́ mi tí mọ̀ mẹ̀mẹ̀ selfishness wickedness ló ń jẹ́ kẹ́ máa kọ́ brilliant church gbọ́n bọ̀ private school public school tó wà ní táwọn ọmọ ilé ìráyè wọ̀ kò easy fún wọn láti wọ̀ tẹ́ bá pàdé àwọn èèyàn lórí bridge ẹ máa ké inú COVID-19 dẹ̀ níwó ó dà pé ìmọ̀kan tí mo sọ mo bá yín wá screenshot mo bá yín keep gbogbo ẹ̀ sórí fóònù mi fóònù kì í ṣe lé tí mo ń lò yìí o mo keep ẹ̀ sọ́wọ́ ẹlòmíì pé gbà during COVID-19 tẹ́ ń sọ yẹn báwọn pastors yìí àwọn leaders yìí ní ìjọba ṣe kọ account number wọn sórí television lélẹ̀ kẹ́ máa send owó sí all over the world they don't care maybe you are hitting àbí you don't hit they don't care maybe you are hungry they don't care. Alpha èèyàn mélòó ṣé bí ayé ìwọ ọmọ ìjọ ṣe rí láyé ọmọ pastor yín ṣe rí máa bá mi judge o jọ̀ọ́ torí Ọlọ́run máa bá mi judge ṣé bá yí ẹ ṣe rí láyé àwọn tẹ́ ń náwó fún ṣe rí now gbogbo àwọn ẹ̀pù tá à ń ṣe ẹ̀ ṣe jẹ́ ká ṣe fúnra wa physically pé ó yá o fún ara mi owó tí mo fẹ́ gbé sílẹ̀ ní church jẹ́ kí n lọ gbé fẹ́ni tí ò ní gangan òun lè fi ra private jet fúnra yín Tinubu àti baba Adébóyè àṣírí tó ń bẹ lára yín àṣírí tó ń bẹ láàrin Ọlọ́run máa tó tu wo mo wá fẹ́ sọ kinní kan fún yín ẹ má rò pé tí ò bá wa dá sí ọ̀rọ̀ Yorùbá nation yìí tá a bá wa jagun yẹn lájàyè tán ó máa wá gbé microphone jáde ó máa sọ pé òun fẹ́ bá wa celebrate a máa nà ya ẹ pa a máa nà ya ẹ kú ó bá wa dá sí ìjà tó wà ńlẹ̀ yìí ọkọ̀ náà ni ó bẹ́tà kó tètè wọnú mọ́tò báyìí bí ọ̀rọ̀ bàbá wa Sunday Igboho bàbá wa lóríire kó tètè bọ́ bẹ̀ báyìí kó lè ríbi jókòó sí tó bá lọ gbọ́n mọ́tò tọkọ̀ náà bá lọ bẹ́ẹ̀ tó bá lọ jábọ́ tí tírélà bá ń bọ̀ lẹ́yìn ó pa ẹnìyẹn o bọ́ bẹ̀ báyìí kó lè ríbi jókòó sí tó bá sọ pé I will keep quiet àwa jagun ìtọ́ òfin kankan support wa jáde ṣe kankan bẹ́ẹ̀ tí ẹ̀ ṣe pé aggregation bí ilé bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́lẹ̀ lójú screen tẹ́jẹ́ máa sọ yẹn kẹ́jẹ́ sọ pé Yorùbá nation is kìnnìkan kẹ́ identify ara yín normal tẹ́ẹ̀ bá ti ẹ̀fẹ́ stress káti ẹ̀wà gbà pé ìwòrán yín bí ẹni big wo kò sẹ́ni tó big o both pastor prophet ẹ̀ ń pera yín lẹ́ni Ọlọ́run nǹkan gangan tó ń jẹ́ ẹni Ọlọ́run ọba òun ni bàbá Jésù ṣe yẹn so tẹ́ẹ̀ bá ti copy Jésù you copy nothing you are doing rubbish Jesus came out to preach for people ó pàdé many challenges he don't care but ẹ̀yin pastor yìí sìn tẹ́ ń kọ́ kìíní ẹ̀fẹ́ kú ẹ̀fẹ́ jáde ẹ̀dẹ̀ máa lọ pé Jésù kú fún ẹ̀ṣẹ̀ wa idiot nìyí Jésù kú fún ẹ̀ṣẹ̀ yìí ẹ̀yin wà fẹ́ kú fún ẹ̀ṣẹ̀ àwọn ọmọ ìjọ wèrè ẹ ti ya wèrè gidi foolish people èmi lè ń bá sọ̀rọ̀ if you don't want to listen to the truth we continue to tell you because I'm not a fool you that you are hiding the truth you are the one that is very stupid 100% stupid in worry àwọn tí ó fẹ́ truth this Yorùbá nation a máa gbà a máa celebrate ẹ̀ a máa gbòmìnira àwọn ọmọ wa lè bọ́ lóko ẹrú ṣe bí àwọn tẹ́ ẹ sọ pé ń ṣe àgbà ìjọlé lórí ìṣe báwọn náà lọ ń wẹ òkú ní outside country náà lọ ń ṣerú káàkiri àwọn ọmọ yìí gan oúnjẹ tí ẹ mọ̀ yìí pé tí wọ́n bá wà ní ipò tó dáa tí wọ́n wà ní ipò tó dùn tó ní mínì tí wọ́n wà ní ipò ńlá àti jẹun ẹ̀yin pásítọ̀ gan kò ní nira àbẹ́ mọ̀ pé tí yín náà là ń jà fún ni ó ẹ̀ mọ̀ tí ilẹ̀ ibà wà ó ti ẹgbẹ́ kan tó ń bá yín lẹ́rù ní pé ẹ ti kọ́ àwọn dollars kan pamọ́ ẹ ti ra àwọn ilẹ̀ kan pa tẹ́ ń pè nílẹ̀ Ọlọ́run kọ́ o wàláhì business tí yín lẹ̀ ń ṣe Ọlọ́run rán yín iṣẹ́ yes Ọlọ́run rán yín iṣẹ́ ilẹ̀ tí Jésù rà pamọ́ dà ṣọ́ọ̀ṣì Jésù dà ìlú àtòní tí Jésù kó jọ dà ẹ máa já mi tábàjọ́ parọ́ ó yá ṣẹbẹ́ fẹ́ mọ̀ ni èṣù irinṣẹ́ èṣù ṣẹbẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ irinṣẹ́ èṣù ni irinṣẹ́ lílù irinṣẹ́ èṣù ni tẹ́ bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ olórin ni mí that is why o kò lè kọrin with just ordinary face you have to belong to something irinṣẹ́ èṣù ni irinṣẹ́ orin tó bá wà pé ẹ fi jó yín bàbá ogo ọ̀gbẹ́ni ọgbọ́n lórí kálukú dá sọ̀rọ̀ rẹ̀ you are not ordinary church tó bá wà ordinary tí o bá ní anything behind kò lè kún yes irú wọn lọ́sẹ̀ màmá gbẹ́gbẹ́ ẹjọ́ who want to raise money to buy one cement who want to raise money to buy 2 cement odidi ọdún mẹ́ta wọn ti kọ́ ṣọ́ọ̀ṣì onígi kan tán torí pé wọ́n sọ truth èrò lè kún bẹ́ẹ̀ but ìwọ tó yẹ kí packaging ni o ti ráwọn èèyàn finance something is going on between politicians and those leaders
respect ló ń pa wá kú lọ. Yes sir, yes sir, eléyìí ni yes sir, ọ̀gá, it is good for our culture to say yes sir, but not to say yes sir for who ready to kill all of us. Tó bá sọ pé o ya wèrè wá sọ pé àwọn gan sán lórí, ó dà pé yín jí, respect kẹ̀, respect for who? Respect fún ta ni? Abẹ́ ń ṣe èrè, ká máa respect yín tẹ́ ti fẹ́ pa wá tán. Àgbàlagbà tó jẹ́ àwọn ìyá wa tó bá ní ìyá sílé tó bá yẹ pé wọ́n ti rẹ́pù ìyá ẹ̀ rí wà á mọ bó ṣe mọ́ ń rí lára. Àwọn tó jẹ́ àwọn àgbàlagbà àwọn Fúlàní rẹ́pù wọn nínú igbó adẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ fẹ́ gbọ́. Àwọn tó jẹ́ ọlọ́mọge Fúlàní mo wo fídíò kan mi ì post ẹ̀ rí torí mi ti ẹ̀ download ẹ̀gbọ́n bíi tí mo ti rí wà ń bẹ̀ bí Fúlàní kan bá ti ṣe tán báyìí tó bá ti bẹ́ẹ̀ lè sùn tán èmi àtúndí bẹ́ẹ̀ náà ọmọ obìnrin yẹn nílẹ̀ lẹ̀ tán gba lójú mo sunkún. Àwọn pásítọ̀ yẹn ò dẹ̀ rí yẹn, ẹ̀yin tẹ́ pé ayín láfa ẹ̀dẹ̀ rí yẹn, àwọn politician ò dẹ̀ rí yẹn. Àwa tá ń ṣe agitation tá ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní pólísì lé káàkiri, pólísì dẹ̀ ní mọ́tò wọn ò lè gbanúgbó lọ́kàn lọ́wọ́ àwọn x-men jáde kó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò dẹ̀ tí yé yín ẹ̀yin ọmọ ìyá mi jára yẹn ẹ jọ tẹ́ bá ṣe ń believe lórí pé is our leader yín tó ń kó yín ṣìnà ẹ máa padà ni ẹni tá ń bá rìn taṣọ ẹni ò yí padà tẹ́ bá filẹ̀ kò sí nǹkan tó máa ṣe yín. Ẹ gbàgbọ́ nínú Ọlọ́run, nǹkan tí mo ń sọ nìyẹn. Ẹ gbàgbọ́ nínú Ọlọ́run, ẹ jẹ́ ká gbàgbọ́ nínú Ọlọ́run bá nìkan ló lè ṣe. Don't let us believe in what is not again. Kíní ń kó yà jẹ wá, kíní ń kó fàsẹ́yìn ẹ máa wà tìgbà tí Nàìjíríà ti ń gba àwọn fútbọ́ọ̀lù àwọn tó ti ń gbá kíní wọn ṣe àṣeyọrí kan rí. Ẹbí náà ṣàdúrà ẹ̀yàn ni Ọlọ́run ò gbà tó ni. Torí pé ẹ̀ kí ń ṣe ẹni Ọlọ́run ni Ọlọ́run mọ̀ yín. Ó yá tèmi Saheed ò bá tiẹ̀ mọ̀ yín ṣe mọ̀ pé Ọlọ́run mọ̀ yín dáadáa ṣá. Ọlọ́run mọ̀ yín ẹbẹ́ ṣe ń pópó àwọn èèyàn wọ́n ti wash brain àwọn èèyàn àti gbogbo ìwé táǹkà yóò ṣe ìwé mọ́ wọ́n ti jókòó wọ́n ti return ẹ̀ síbi tó jẹ́ pé tó bá belong to the way you can never understand life forever unless you go to tradition. I'm telling you the fact. Tó bá fẹ́ mọ life lọ sí tradition ọkọ̀ lọ́mọ àfà náà wàá gbọ́n wà wise pa má fọ̀ asin tó bá ti sọ̀rọ̀ tradition tẹ́lẹ̀ mi náà máa yín mú ni wọ́n ní kí wá kó fáwọn kí wá ṣe gbà wọn ní mo kọ̀ wá rí pé life mi náà gan àwọn tí mo lọ sábà náà same náà ni wá kọ̀ wá dọjọ́ kan mo kọ̀ wá ronú àkáǹtì tán gbé pamọ́ fún mi pé kí n gbà mo kọ̀ wá béèrè lọ́jọ́ kan tó ráyè gbélé mi lọ́wọ́ báyìí ọmọ tí mo wá bẹ̀rẹ̀ sí ka ìwé bí Ọlọ́run ṣe rìnrìn àjò ayé bó ṣe dálé ayé ẹsẹ̀ tó dálé ayé Ọlọ́run dá ẹranko kó tó dá wa èèyàn mo ṣẹ̀ṣẹ̀ wá rí nǹkan tó ń pè ní life. Nobody can tell you this else you go to tradition. Ọlọ́run ọba gbọ́ wọ́n introduce gbogbo àwọn religion tá à ń kulé lórí ni. That is why life no balance. Ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn politician ló fọba jẹ́ ń sìn ọba odidi ọba tó jẹ́ pé àwọn náà máa mú politician wá àwọn náà máa mú olóṣèlú wá pé a fẹ́ rán ẹ níṣẹ́ ìlú èmi tó lọ́ba ò gbọ́dọ̀ ṣiṣẹ́ bí ẹrú làwọn politician wọ́n ti wá dánwó mọ́ wọn lọ́wọ́ wọ́n ti ń pa anybody bó ṣe wù wọ́n. À ń sọ̀rọ̀ Lekki Toll Gate gbogbo yín ẹ̀dẹ̀ rí tó bá yẹ pé family ẹ wà nínú àwọn tó pa ní Lekki Toll Gate wàá mú àfà ní body tó bá yẹ pé family ẹ wà nínú àwọn tó ti rape nínú gbó wa mú àfà ní body yẹn làwọn wá ń jà pé ìyá tó fọmọ Yorùbá olórí burúkú ọmọ àlè kan tó ṣe gbọ́ngbọ́n ẹ jẹ́ bọ́ sínú òótọ́ tẹ́ ẹ bá bọ́ sínú òótọ́ ẹ máa kú sínú òṣì ni. They are selling pure water 20 naira bi but it's not concern you because you ask money. Tí bàbá ṣe pé o selfish o ti gbàgbẹ́ tí o tó ẹ tí o lè rówó ra pure water 20 naira every day. Àwọn yẹn làwọn ń jà fún tó o bá mọ̀. Ìwọ tó ready láti sọ̀rọ̀ yẹn o selfish o wicked ìkànnì ẹ torí pé o wà okay. Kò sí ẹ bámúbámú ni mo yó mi ò mọ̀ bóyá ebi ń pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan ìyẹn lẹ́yìn ṣe. Ilé táwa dẹ̀ ń ṣe ni pé no èmi ń sìn oúnjẹ tí màá jẹ ní next 3 months wà lọ́wọ́ mi. Understand? Ebi ò lè pa mí láyé ever. Àṣírí wà lọ́wọ́ tèmi. Ṣé wáìnì mi ni? Màá wá solution sọ́rọ̀ ara mi. Ọlọ́run dẹ̀ ń gbà fún mi mo ṣe ń ṣe. Understand? So ẹ máa fọ pé bọ̀ tí máa wò pé òkè o mo wà òkè kò sí nǹkan tó kàn mí mo wá dákẹ́ iṣẹ́ tọ́lọ́run rán mi wá sílé ayé láti ṣe tí mi ìbá ṣe Ọlọ́run máa béèrè lọ́wọ́ mi pé àwọn tá a ní kó jẹ́ báwo ló ṣe ṣe wọ́n sí òun ló dífá fẹ́yìn àfa pásítọ̀ wọ̀nyí Ọlọ́run máa béèrè bẹ́ẹ̀ bá ṣe ṣe àwọn ọmọ ìjọ yín sí torí pé ẹ ti wash brain wọn ẹ ti sọ wọ́n di ọ̀dẹ̀. Now mi wà nínú ẹ jẹ́ ká máa rìn ká máa wẹ̀yìn sometimes àwọn kan wà tí ebi ń pa àwa ṣe yẹn pásítọ̀ kan máa ra private jet fún politician nǹkan máa proof pé láàrin ọ̀sẹ̀ méjì lòun ra private jet lówó tán ní kẹ́ fi ṣàánú ẹ̀kọ́ yunifásitì apá àwọn ọmọ tálákà òka Ọlọ́run rí yín subscribe to my YouTube channel official Saheed Ire keep supporting your boy tẹ́ bá like mi ẹ̀yin tẹ́ bá like mi má wulẹ̀ support mi ẹ jẹ́ kí n dúró lórí ọwọ́ mi mi ì dẹ̀ fẹ́ owó olóṣèlú ẹ̀yin olóríire ẹ support program tí yín kò ní bàjẹ́ máa ṣe rally mi ní May 27 sókè gbogbo akọ́kọ́tà ẹ̀yẹ ká tú yáyà Ọlọ́run bá ọba aláàánú á ṣàánú gbogbo wa àwọn tèmi tuntun dé so ẹ jẹ́ kí n yọjú sí wọn. Alpha.